Africa Media Live TV. Kindly subscribe to our YouTube channel to get updated on the trending gist, latest news all over the world. Like our page, subscribe, and share with friends. Thank you. Aki Mayigu Alhaj Abdulwasi Ayinde Masha Mayigu gbogbo lẹ́yìn Yorùbá Aki wọn kama wọlé kí wọ́n máa rọra akú ara fẹ́ ra kù ọba tó ṣẹ́yìn kù ìyá tó bí yé ń bẹ láyé ọba tó ṣe àwọn ìyá náà kù sí dáadáa Ọlọ́run ló ṣe tàlá kí wá sí Àlàbí Pasuma nírọ̀rùn báyìí ni wọ́n tẹ́lẹ̀ ìyá rẹ̀ abẹ́rẹ́ wọn alágbára èyí ló gbẹ̀yìn màmá yìí o alábọ̀ Muhammad anábì sọ pé bí alápọ̀nlé kan bá wọnú ìjọ anábì ni ẹ pọ́nlé ẹni Ọlọ́run bá pọ́nlé ẹ bá ń pọ́nlé àmì àsìkò yìí kí Máyégún ilẹ̀ Yorùbá Alhaj Abdulwasi Ayinde Masha ọba tó ní kí Pasuma gbẹ̀yìn yẹ ẹ̀yin ló gbẹ̀yìn tí yín náà o ẹ̀mí yẹ ó sì kún fún wa ọ̀hẹ́ wọlé lọ́nà mo kí x1 Abíọ́lá mo kí Honorable Báyọ̀ Ọlásójú. bó ṣe wá lọ yìí gbogbo ẹ̀dá tí ó máa ṣe é lọ́nà tó máa bẹ́ẹ̀ tú lọ nìyẹn palẹ̀ ọlọ́run á gbà gbà ọlá àjẹkùn ọmọ ọlọ́run. ìkejì ẹni tó lọ́ọ́ bá fi ṣe oore fún mi ló máa lọ lásìkò oṣù ọ̀nù oníṣẹ́ gbogbo èèyàn ló lórí ọ̀fẹ́ ló pọ̀ tó máa ń tọrọ lórí àsìkò tó wà wọn káwọn lọ ọlọ́run ọba tó mọ ìgbà ṣùgbọ́n ìyá tó bí ọlọ́run kò ṣe ó sì ń dé ibi tí ẹrù ti ní báyìí ó sì ń kọjá gbọ́dọ̀ ẹ kú ònú gbọ́dọ̀ ẹ kọ́ sí gbogbo àlàáfíà tó wá kù tí wọn náà máa fi lo ayé títí di ogbó òní mẹ́yìn ká sọ pé gbogbo ìyà àti ìdààmú ẹ̀kọ́ orí ìyá yẹn ti fari ẹ̀ sílẹ̀ ṣùgbọ́n má gbàgbé ẹrù tí ìyá yẹn dì ó di aṣọ abiyamọ ó sì ti gbélé àwọn kan lọ́wọ́ àwọn tó gbélé lọ́wọ́ yẹn ẹlẹ́dàá ẹ̀rọ ní ìgbà lọ́wọ́ gbogbo yín lọ́wọ́ àtúndì tó àná àgbẹ̀yìn arúgbó àwọn tá a ṣe lárúgbó náà ń jọ̀nà láńláì á jẹ́ káwa náà ká lè fi yín wọn. Súlè nǹkan ó lọ mọ́ra bẹ́ẹ̀ náà wọ́n ṣe lásán mọ́ra fún ìlú náà tipẹ́tipẹ́ èyí jẹ́ fún dédé máa ẹ̀ ló ti nígbà tí oyè ìṣẹ̀lẹ̀ ṣẹlẹ̀ ọkọ̀ ẹ̀ lè fọ́ sígbà èmi ní ẹni àkọ́kọ́ èèyàn kọ́kọ́ pẹ̀ nítorí pé bẹ́ẹ̀ kọ́ ló pẹ̀ ọ̀nà àwọn ìbí tèmi náà lè fi ní ìgbọ̀dọ̀ fi bínú bọ́mọ fọ́yàn fọ́yàn kọmọdé àti tí súlẹ̀ díẹ̀ ní gbogbo náà. mo tún dúró fún ẹ kó o ní ṣe ti ẹ lọ́tọ̀. Àmín. súlẹ̀
Sáwọn afáyé ń ṣàdúrà bí Friday ló ń bọ̀ yìí. Ní ọ̀nà London Thursday and Friday. Nítorí máa play London Sunday. There's camera, everybody. Astaghfirullah, Allah. Astaghfirullah, Allah. Astaghfirullah, Allah. Astaghfirullah, inna Allah ghafurur rahim. Fatasawwadu fa inna khayra zadi taqwa wa takunu ya ulul albab. Wa ma tuqaddimu li anfusikum min khairin tajiduhu inda Allah. وخيرا واسمع اجرا واستغفر الله ان الله غفور رحيم فلم انه لا اله الله اجاجو وي gbogbo alápapọ̀ لا اله الا الله الرحمن لا الرحيم لا المالك لا القدوس لا السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر الخالق البارئ المصور الغفار القهار الوهاب الرزاق الفاتح لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم eléyìí táwa wí nísìn tí ó kún ìjírẹ bẹ́ẹ̀ eléyìí tí à ń ṣe fún ìyá wa Khadijatul Kubra tí a fi ń tọrọ ìkẹ́ àti ìgẹ̀ àti àánú àti oore látọ̀dọ̀ Ọlọ́run fún màmá nínú sàárè ó náà ní pé a ṣe àsàlátù fún ànábì nígbà 12. Africa Media Live TV. Kindly subscribe to our YouTube channel to get updated on the trending gist, latest news all over the world. Like our page, subscribe, and share with friends. Thank you.